àwọn nǹkan tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi náà nìwọ̀nyí òun náà ni mo máa ṣàlàyé lẹ́yìn àlàyé a sì wọnú àdúrà lọ. Mo gbàgbọ́ gidigidi nínú àdúrà gbígbà tó fi dàkókò yìí. Mo gbàgbọ́ pé kò sí ní tọ́lọ́run ò lè ṣe. Bí ìtọ́ni Ọlọ́run lóru yìí a jọ máa gbàdúrà, ṣùgbọ́n ká tó gbàdúrà ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé tó bá ti di òru yìí kí n ṣiṣẹ́ lórí àkòrí tí a pè ní blood transfusion. Wọ́n á wò pé kí náà ń pè ní blood transfusion gan. Mo wá rántí ó wá ń yé mi díẹ̀díẹ̀ pé ká da ẹ̀jẹ̀ tó wà lára nù ká fi mí pààrọ̀ ẹ̀. Ẹ wá gbọ́ bẹ́ẹ̀ mi Ọlọ́run ṣe ń ṣàlàyé fún mi. Ta lẹni tó lẹ́tọ̀ọ́ sí n tá à ń sọ yìí gangan? Àkọ́kọ́, gbogbo ẹni tó bá jẹ́ pé ilé olórogún láti bí. Ìwọ tó jẹ́ pé ẹ̀jẹ̀ olórogún la fi bí ẹ, o nílò kí Ọlọ́run kó fọ ẹ̀jẹ̀ orogún kò lára ẹ. You are from polygamous family. A gbọ́dọ̀ fọ ẹ̀jẹ̀ kò lára, bí bẹ́ẹ̀ kọ́ o ní dúró lé ọkọ kan. Tó bá dẹ̀ tí ọkùnrin kẹrẹ̀rẹ̀ tó bá múra wà á fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin, nítorí pé ẹ̀jẹ̀ ta fi bí ẹ nìyẹn. Ìkejì, àwọn wo ló yẹ ká ṣe blood transfusion wọn, ká pààrọ̀ ẹ̀jẹ̀, ká jó gbogbo ẹ̀jẹ̀ tó wà lára wọn dànù, ká sì fún wọn ní ẹ̀jẹ̀ tuntun tí í ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi. Bẹ́ẹ̀ bí Ọlọ́run ṣe sọ fún mi. Ìkejì, ó ní àwọn tó ti sùn pẹ̀lú ọmọ èmèrè, ó bá èmèrè lájọṣepọ̀. Lóòótọ́ gba Jésù lọ ayé ẹ fine, ó fún ẹ nírètí ọ̀run, ṣùgbọ́n ẹ̀jẹ̀ èmèrè ti dàpọ̀ mọ́ tiẹ̀, ọmọ ẹgbẹ́ wọn ni ẹ o. Tọ́ máa pè ẹ́ lémèrè wọn ò parọ́, ó bàjẹ́ sùn. Tọ́ máa pè ẹ́ lájẹ́, ẹ gbọ́ ọkọ àjẹ́ kí náà lò náà, àjẹ́ ni. Ọmọ tájẹ́ bá bí gan kílò náà, àjẹ́ ni. So that blood of witchcraft a gbọ́dọ̀ jó dànù lára ẹ ká fún ẹ ní ẹ̀jẹ̀ Jésù Kristi. Ó ń gbọ́ mi nílé tàbí wà ní ìṣòro yìí. You have to probe the type of blood that is inside of you. Ìkẹta tẹ́mi lọ́nà pé fún mi rèé. Ó ní ìwọ tó jẹ́ pé àwọn òbí ẹ wọn ò dá nǹkan rere ṣe láyé kan tó jáde láyé, ìjákulẹ̀ ni. Ohunkóhun tó bá dáwọ́ lé láyé wọn ṣàṣeyọrí lórí ẹ̀. Wọ́n ní o gbàdúà. Irú ẹni bẹ́ẹ̀ kí náà ní kó ṣe? Kó gbàdúà ká fọ ẹ̀jẹ̀ àwọn òbí yẹn dànù ká fi ti Kristi rọ́pò. Ó yẹ kó yẹ kí wọ́n náà gbàdúà báyìí lóru. Ìkẹrin, àwọn tó jẹ́ pé òbí wọn ní ìdádúró ọmọ, wọ́n ní pé kán ṣe kí ni? Kán gbàdúà lóru yìí kí á fọ ẹ̀jẹ̀ yẹn dànù lára wọn ká fún wọn ní ẹ̀jẹ̀ Kristi. Ìkarùn, àwọn tó jẹ́ pé single parent ló tọ́ wọn dàgbà, bàbá àti ìyá wọn ò gbé pọ̀, ìyá ń gbé lọ́tọ̀, bàbá bóyá ìyá tó bí ẹ ló gbé abẹ́ dàgbà tí bàbá yẹn ti lọ bí tó lòun lọ, tàbọ́dọ̀ bàbá ló wà dàgbà. Wọ́n nírú ẹni bẹ́ẹ̀ kó béèrè fún ìpààrọ̀ ẹ̀jẹ̀ kó má bàa jà ẹ́ bó ṣe jà wọn tó bí ẹ. Ẹnìkan wà lábẹ́ ohun yìí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ogun tó jà àwọn òbí tó bí ẹ, ogun tó wọnú ayé ẹ nípasẹ̀ òbí tó bí ẹ. Bí o bá gbàgbọ́ pẹ̀lú àmì ńlá kan lóru òní, àmì ogun náà ẹ̀jẹ̀ Jésù yóò fọ́ á jáde lára rẹ. Gbọ́, àwọn wo ni ó yẹ kí a fọ ẹ̀jẹ̀ yìí dànù lára wọn? Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé àwọn tí a bí sílé ọba, tí àwọn bàbá ńlá wọn sì ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀, pé ìránṣẹ́ mi gbọ́ ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ta sílẹ̀ ń kígbe fún ẹ̀san lórí àwọn ọmọ wọn. Tí bá ní mo bínú pé ọmọ mi tí ò sí níbi mo tí mo ń sọ, tí mo bá fìyàn sọmọ tó bá fi mí ṣòbí, mo máa ń rin ìrìn àjò ẹ̀mí nígbà